Happy New Month. A kú oṣù tuntun gbogbo ọmọ Yorùbá. A ṣì wà ní ọjọ́ kìíní oṣù kọkànlá year 2024. Ọ̀rọ̀ àwọn bàbá wa ni wọ́n ní tá a bá ń wówó lọ, tá a bá pàdé iyì lọ́nà. Àwọn bàbá ìgbà ni wọ́n ní ṣe ló yẹ ká padà sílé. Torí pé tá a bá rí owó tán, iyì náà la ó bèrà. Ṣùgbọ́n lóde òní, àwọn àgbà tòní owó làkọ́kọ́, owó láàárín, owó náà tó fi ṣe ìkẹyìn. Wọ́n wá fowó ba ayé Yorùbá jẹ́. Ohun gbogbo ò wá lọ déédéé nínú ìran Yorùbá mọ́. Nítorí owó, Yorùbá sọ ohun tó dára dànù. Agbàgbé orúkọ, agbàgbé ìbíni wa, agbàgbé nǹkan pè ní bíbí ire. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti torí owó sọ bíbí ire dànù. Owó iná ni, owó iná ni. Mo kí yín kí n tó máa bá ọ̀rọ̀ mi bọ̀. Mo kí yín lórúkọ bàbá Professor Stephen Adébánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe bí yangàn láwùjọ, bàbá tó ń làkàkà lójoojúmọ́ pé lábẹ́ bó ti wù kó rí ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ kúrò nínú ìgbèkùn. Tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gbà sí bàbá yẹn lẹ́nu. Ọlọ́run tó rán bàbá yẹn yóò tì wọ́n lẹ́yìn. Mo forúkọ bàbá yẹn kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé, pé ìṣẹ̀dá yín ò ní jìyà, ìṣẹ̀dá yín ò ní ráre, ẹ ní rìn bùrìnbùrìn kẹ́ ṣubú kẹ́ da eré ayé yín nà. Mo kí yín lórúkọ bàbá Professor Bánjí Akíntóyè o, pé ire ilẹ̀ Yorùbá yóò ṣojú ẹ̀mí yín. Gbogbo abiyamọ ayé lọ́kùnrin lóbìnrin, àtẹ̀yin tá a jọ jẹ́gbẹ́, àtàwọn tó jù mí lọ, àtòyún inú, àtàwọn tó ń bí lọ́wọ́lọ́wọ́. Mo forúkọ májàsọ́lá kàkàkí Olódùmarè, ààrẹ akọni Oòduà, ààrẹ bàbá rẹ, à ń jù wọ́n lọ kò ṣeé wí lẹ́jọ́. Ìjà lára èyí tán bọ̀rọ̀. Aníyèkáyé Adégbáyé of Yorùbá land, olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo forúkọ ẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń làkàkà pé ìran Yorùbá ti pẹ́ lórí òkè yìí jù. A gbọ́dọ̀ gba ẹ̀tọ́ wa padà, pé àlàáfíà Ọlọ́run kó máa bá ayé o. L'Amẹ́ríkà ni, ní Canada ni, ní London ni, ní Spain ni, ní France ni, ní Italy ni, ní Denmark ni, níbi gbogbo tó ọmọ Yorùbá tí Nàìjíríà fi wá sọ̀kò sí. Pé mo kí yín, agbára yìí fòkòtò, èrè ayé yín ò ní fòyín rú. Bẹ́ẹ̀ ni wọ́n ní lò yín mọ́gbà, ẹ̀yin lẹ máa lo ọ̀tá yín mọ́gbà. Àwọn bàbá wa ìgbà ní sọ pé kékeré ní máa ń lékè igi, ẹ ó lékè ọ̀tá yín. Ẹ kú weekend. Ìbéèrè kan ni mo fẹ́ ká jẹ́ ká bi àwọn organizer. Àwọn organizer tó fẹ́ kó àwọn ọba wa nínú ìgbèkùn láti kó ọmọ Yorùbá sínú ìgbèkùn. Wọ́n àti ìjáwọ́. Àwọn ẹni ibi tí pọnmọ́ rí balùwẹ̀. Àwọn ọmọ àlè Yorùbá tó fẹ́ ta Yorùbá sóko ẹrú. Lára tọ́pìkì tán tẹnu mọ́ náà ni wípé ẹnu ọba Yorùbá oko. Ẹnu àwọn ọba wa oko. Wọ́n ń bá àwọn bàbá wa ṣe mítì o. Tọ́dẹ̀ ń tẹ́tí àwa pé kọ́sọ̀ bá wọn mídà wọn yẹ kẹjáwọ́ ká má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ohun tó ń tẹnu mọ́ fáwọn bàbá yẹn náà ni pé ẹnu àwọn ọba ilẹ̀ Yorùbá oko. Ìbéèrè tí mo fẹ́ kẹ́ jẹ́ ká bi wọ́n léèrè ni wípé ẹnu àwọn ọba ilẹ̀ Yorùbá oko, ṣé kí ẹnu ọba Yorùbá wá kò sí 2027 election? Kan wá sáyẹn pé 2027 election
Bọ́lá Ahmed náà ni la máa dìbò fún. Àbí kẹ́nu wọn mọ́kò kí ìran Yorùbá ó ní òmìnira. Ìbéèrè tó yẹ ká máa bí wọ́n léèrè nìyẹn o pé ẹnu ọba òkò tẹ́ ń parọ́ ọmọ látijọ́ yìí tó jẹ́ kóun lẹ́bí ṣe tọ́pìkì tẹ́ fi ń pariwo ẹnu àwọn ọba wa òkò ẹnu ọba wa òkò kò lórí kíni kí lẹ fẹ́ kẹ́nu àwọn ọba wa òkò. Bẹ́ẹ̀ náà làwọn ọba oníjẹkújẹ ń sáré kiri torí brown envelope aṣíwèrè ń kọ́rọ̀ ọjọ́ tí ò mẹ́ni tó máa ná. Ẹjẹ́ bí wọ́n léèrè ẹnu ọba Yorùbá tẹ́ ẹ ní òkò kí lẹ fẹ́ kókò lé lórí. Ìpàdé ọ̀nà tán gbé bọ̀ today is 4th November they want to start that rubbish on 7th this month. Àánú Yorùbá ló ṣe mí lọ́pọ̀lọpọ̀ tèmi náà jẹ́ kan lára wọn pé a ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ àwọn ọba yìí. Tẹ́ ẹ bá ti lè kó àwọn ọba yẹn wọnú ṣọ́lọ́ we are in big trouble. Ẹ má gbàgbé nígbà tí mo jáde níjọ́ kan tí mo ń pariwo àwọn regional government ẹ jẹ́ káwa mídíà ká jáde we must condemn them we must say no to them. Lára àwọn mídíà ló jáde síta lónìí ẹ jẹ́ káwọn oníríjọ́ máa ṣe títí wọn lọ káwa Yorùbá nation náà máa ṣe títí wọn lọ. Mo wá béèrè lọ́wọ́ ara mi pé ṣé Yorùbá ti pé méjì ni iṣẹ́ ọwọ́ àwọn regional government lẹ́ ń wò yìí àwọn Bánjí Ayílóge àwọn wòlíì Lúsúférì Wálé Adéní Wálé Ọlágúnjú Wálé Adéní is part of them. Dr. Akim Faponda on the 7th yẹ yóò yà yín lẹ́nu pé ẹ dédé bá wọn nínú program yẹ tó fẹ́ ṣe ní Palace Ẹlẹ́gùṣì. Òun làwọn fi jáde pé ẹja béèrè lọ́wọ́ wọn ẹnu ọba Yorùbá òkò tẹ̀ ń pariwo kò lórí kíni kẹnu wọn kò kẹ́ máa báyé Yorùbá jẹ́ lọ ká máa sáìn gbogbo ohun tó lóṣèlú bá ní kó sáìn. It is because of brown envelope. Àti gbọ́ lára àwọn ọba tó ti lọ rán aṣọ tó máa wọ̀ lọ. Aṣiwèrè ń kọ́rọ̀ jọ. Bẹ́ẹ̀ náà ni kò mẹ́ni tí ó nà. Plan B wọn rèé. Plan B yìí yóò dẹ̀ kó ìran Yorùbá sínú ìgbèkùn ni. Làwọn fi ń pariwo pé ẹ pariwo lé àwọn ọba ìlú yín. Kẹ́nì kọ̀ọ̀kan wa kó bu ọba ìlú ẹ̀ só. Ẹ má gbàgbé the mistake àti títútù táwọn bàbá wa tutù ní 1914 ìyá ìlà ṣe ń jẹ lọ́wọ́ yìí tó bá dé pé nígbà táwọn British gbé wá gbà ẹ̀ lọ káwọn bàbá wa yarí pé no ẹ fi wálẹ̀ báyìí ẹ jẹ́ kó ní kálukú máa ṣe títí ẹ̀ fẹ́ dàrú dàpọ̀ ẹ jẹ́ kó ní kálukú máa ṣe títí ẹ̀ bóyá Amẹ́ríkà ìbá máa lé wa lẹ́yìn ni bóyá Canada ìbá máa sátẹ̀lé wa lẹ́yìn ni London ìbá di atọrọ jẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n pa kádàrá Yorùbá dà ọ̀tá wá ó fún èpò sínú àlùkámọ̀ Yorùbá àwọn bàbá wa ìgbàanì wọ́n jèso àjàrà ẹ̀yin wá kà àwọn ọmọ. The reason that we cannot blame them too much ẹ̀yin olóyìnbó máa pè ní kíní kan ní ignorance ìgbà ìmọ̀ wọn ò mọ̀ bàbá mi mo kí gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ ti wọlé ẹ má bínú Olú Ọláwùmí Fadékẹ́mi Prince Adébáyọ̀ Ṣítù Starbe Olúbùkọ́lá Ọ̀pábùnmi gbogbo yín pápátá ìrìn ayé yìí ò ní fún yín ru ẹ̀yin olóyìnbó máa pè kíní kan ní ignorance ṣùgbọ́n àwa tòde òní ṣe rí ignorance àwọn bàbá wa ìgbàanì ó ti yẹ kó la gbogbo wa lójú pé ẹnu ọba òkò ẹnu àwọn ọba ilẹ̀ Yorùbá òkò àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò fẹ́ràn ara wọn
ètekéte àwọn òjèlú ilẹ̀ Yorùbá ni to sign another agreement with Fulanis. Lórí prógámù bàbá mi Gbàgede Ìmọ̀ mo béèrè question yẹn lénìí, ara ìbéèrè tó yẹ ká máa bi àwọn òjèlú tí wọ́n lẹ́nu Yorùbá oko tí wọ́n wá gbogbo ọ̀nà to sign another contract with the Fulanis. Gbogbo àwọn tí under the government of Buhari 29,000 plus of the Yorubas náà pa nípakúpa under the government of Muhammadu Buhari. 29,000 plus Yoruba náà pa nípakúpa. The worst part of it ni kì í ṣe pé ní Kaduna, ní Kano, ní Katsina, ní Adamawa, ní Binu Kebbi, ní Yola náà ti pa wọ́n. Ilẹ̀ bàbá wọn ni in Yoruba land náà ti pa wọ́n. Ǹjẹ́ ẹ gbọ́ kí àwọn Fúlàní kan kó against ẹ̀ kọ́tẹ̀ condemn ní national newspaper or national television kọ́ condemn ẹ̀ pé we are condemn the killing of Fulani, our boys in the southwest. Ǹjẹ́ ẹ̀rí kọ́ condemn ẹ̀ túbọ̀ èyí. Nígbà tí Ọ̀wọ̀ ṣẹlẹ̀, the Catholic Church ní Ọ̀wọ̀ tó wọnà Ọ̀wọ̀ lọ ṣọ́ọ̀ṣì lọ́lọ́wọ̀ tó gbébọn fáwọn ẹni ẹlẹ́ni lọ rẹpẹtẹ. I was there nígbà táwa máa débẹ̀ mò ń wo ẹsẹ̀ ọmọ kékeré tán àpò ẹsẹ̀ ọmọ kékeré tó ti fìbọn jádànù ọpọlọ ènìyàn nílẹ̀ oríṣiríṣi bàtà. Ẹni tó ní kó ń lọ sí Ọlọ́run tí ó mọ̀ pé ikú lòun fẹ́ lọ kú. Ǹjẹ́ ẹ rí kí àwọn ẹ̀mí àwọn kan jáde síta kan condemn ẹ̀? Wọ́n ní condemn ẹ̀ torí iṣẹ́ tán rán àwọn ọmọ wọn sí ilẹ̀ Yorùbá náà ń jẹ́ lọ́wọ́lọ́wọ́. Under the government of Bola Ahmed Tinubu láti láti àti dídí wákàtí ọ̀wọ̀ yìí wọ́n á ti pa tó 8,000 ọmọ Yorùbá. Ǹjẹ́ ẹ rí kí Bola Ahmed tó jẹ́ ọmọ Yorùbá gangan kó lè condemn ẹ̀? No, nítorí pé àwọn master the owner of Nigeria they are worship Bola Ahmed Tinubu. Ni mo fi ní pé ẹjá béèrè lọ́wọ́ àwọn tó sọ wípé ẹnu ọba ilẹ̀ Yorùbá oko. It is because they want to use ọba Yorùbá to sign another agreement. Kẹjá bí wọ́n léèrè ẹnu ọba Yorùbá oko, ẹnu ọba Yorùbá oko tán pariwo ṣé láti kẹnu wọn ó kò kí ìran Yorùbá ó tún wọnú ìgbèkùn lọ ni. Kẹnu àwọn ọba ilẹ̀ Yorùbá oko. So they will be able to carry the Fulani agenda. Or to support the Fulani agenda, or to starting preaching the Fulani agenda in Yoruba land. Ṣé ń tẹ́ pé wọ́n fún ní kẹ́nu wọn lẹ́kọ̀ọ́? Tàbí ẹ pé wọ́n kí Bola Ahmed lè rí second time ṣe? Àbí ẹ pé wọ́n kẹ́nu ọba wa lẹ́kọ̀ọ́ nígbà tẹ́ ẹ gbọ́ pé àwọn àmì pé wọ́n ní àwọn àmì fẹ́ gbẹ̀jọba ẹ̀yin náà lẹ sọ lára àwọn tẹ́ ẹran síta ló sọ bẹ́ẹ̀. Èyí ẹlẹ́fi jáde síta not because of the Yorubas, it is because of Bola Ahmed Tinubu pé kò ní í dáa kí àmì wá gbàjọba lọ́wọ́ Bola Ahmed Tinubu. Ó yẹ kí ẹnu Yorùbá ó kò, kẹ́nu ọba ilẹ̀ Yorùbá ó kò, pé tẹnu ọba ilẹ̀ Yorùbá bá kò, tẹnu Yorùbá bá kò, that we are saying the same thing. It will not be easy to the Fulani army to take over the government. Ntẹ́ fẹ́ kẹ́nu wọ́n kò sí nìyẹn. Not the freedom of the Yorubas. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí organizer yẹn ẹ̀ ní jèrè ọmọ yín.
tẹ́rí tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, tẹ́rí gbogbo tí Yorùbá ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Níbi tí mo ti travel lọ lénìí, trailer yẹn dé Ọlọ́run ló ní kọ́ ọmọbìnrin yẹn ó fàṣẹ àtọmọ ẹ̀, bó ṣe rí ọmọ yẹn gbé jáde nínú mọ́tò yẹn, Ọlọ́run ni. Fúlàní dẹ̀ jẹ ẹgbẹ́ mọ́tò yẹn, driver side, ó dẹ̀ jẹ́, ó dẹ̀ sá lọ. Ọmọbìnrin yẹn tún lé, ó tún fọ̀ kádà lé, ó lọ dúró sí níwájú. Fúlàní yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí nà àwọn tó lọ ọlọ́pàá wá, ọlọ́pàá débẹ̀, ọlọ́pàá ò lágbára lórí ọ̀dùn táwọn aráàlú jáde síta pé no, ó gbọ́dọ̀ ra mọ́tò mẹ́fọ́ ọmọkùnrin ándèlé tírélà yìí síbẹ̀ sí. Ṣé ìran Yorùbá lè ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Fúlàní? Ṣé bí tẹ́fẹ́ kẹnu wọ́n kò fún náà nìyẹn? Kí Fúlàní lè máa lé orí ọ̀fẹ́ àti máa gbá wa ní kò everyday. Ẹ̀yin ọba yìí, èmi sì ń ṣàdúrà fún yín pé Ọlọ́run ò ní jẹ́ kí ìjẹkújẹ ó pa yín. Ọlọ́run ò ní jẹ́ kọ́run ojú kòkòrò ń rán yín lọ sọ́run àrèmábọ̀. Bàbá mi Sákírù, you are welcome. Ẹ̀yin ọba, mò ń ṣe léyìí kí gbogbo wa ká máa bu àwọn ọba wa so, ọba ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. That meeting must not hold. Ṣé mọ̀ pé regional government wọ́n gbé lọ sí àòsì, wọ́n reject ẹ̀ láòsì. Ète regional government, ète Banji Ayílóge, gbogbo àwọn tó wà nídìí iṣẹ́ yẹn nídìí meeting on the 7th tó fẹ́ ṣe, lára àwọn tí Banji Ayílóge ń lò ní. You know they have the support of Bola Ahmed Tinubu at their back. Náà fi ní wípé wọ́n fẹ́ fọgbọ́n mú àwọn ọba ilẹ̀ Yorùbá, pé tó bá ti ní pé ẹnu ọba ilẹ̀ Yorùbá òkò, ẹnu ọba ilẹ̀ Yorùbá òkò, Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn, Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn nígbà ayé Awólọ́wọ̀, kòkó a ò sí wọlé, ẹ fi wálẹ̀ bẹ́ẹ̀, ẹ má já nífẹ̀ẹ́ ara wa. Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn, National Bank wọlé, free education wọlé, free ẹ̀ ti wọlé, àwọn ọmọ wa gba scholarship ń gbà yẹn lọ́hùn. Nígbà ayé títí yín, bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá wa Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, bàbá eléyìn ní tàbí ti tèmi báyìí, Bísí Àkàndé, ẹnu Yorùbá ò kò ń gbà yẹ, Yorùbá ò fẹ́ràn ara wọn. Ẹ lórí ọ̀fẹ́ àti gba scholarship under the pé Yorùbá ò fẹ́ràn ara wọn. Ẹ wá ń fẹ́ kí Yorùbá wá fẹ́ràn ara wọn náà, kádẹ́rù Fúlàní. Kẹ́nu àwọn ọba wa wá kò kí Fúlàní máa lórí ọ̀fẹ́ àti máa pa wá nípakúpa. Ìkànnì yín o, ẹ̀yin gan mọ̀ fún ara yín pé ìkànnì. Ẹ̀yin fún ara yín mọ̀ pé ìkànnì yín. Pé tí kú bá kojú yín délé ní ẹ lè bọ́ lọ́run lé, igi ìdáná ọ̀run àpáàdì lẹ́jẹ̀. Tó bá yẹ pé ọwọ́ yín mọ́, that you have a good plan to the Yorùbás. Kí ló dé tẹ́ ẹ jáde síta? Kẹ́yìn náà tẹ́ ẹ jáde síta pé this is our agenda for the Yorùbá race. Àwọn kan wà l'Amẹ́ríkà, wọ́n náà wà ní London, wọ́n wà ní Canada, all the Europe. Wọ́n ò sùn, wọ́n ò wo pé ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́ kò nínú ìgbèkùn. Pé we are standing for the freedom of the Yorùbás. Pé the Yorùbá must have their own independence. Mítí olóṣèlú lẹ́yìn gbé kiri. Kí ló dé tẹ́yìn ò lè sọ síta? We want to know the agenda. Anybody that want to speak behalf of the Yorùbás, ó kọ́kọ́ gbọ́dọ̀ jáde síta pé I have this agenda. Ète Dúpẹ́ Onítìrí ò gbọ́dọ̀ tó mọ́mọ́ Yorùbá. Ẹ̀já bí wọ́n léèrè. Kí lẹ fẹ́ kẹ́nu àwọn ọba ilẹ̀ Yorùbá ó kò sí? Kẹ́ lè máa rí wọn gbá bí ẹni gbá bọ́ọ̀lù kiri. Àwọn ọba oníjẹkújẹ náà ti ń lo aṣọ, wọ́n ti kó aṣọ lọ sílé drakina. Àwọn ọba, àwọn elebisk, àwọn ọba tí ò ní tìjú, tó torí owó tó sọ ìran wọn dànù, tó torí owó tó fẹ́ bà ìdílé wọn jẹ́, tó fẹ́ bà orúkọ ara wọn jẹ́.
nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n. Ìwà láti máa mẹni tó jáde nílé rẹ̀. Ìwà náà ni ó júwe ẹni tí ò jáde nílé rẹ̀. Torí ntẹ́nìyàn ò bá lọ́wọ́ bàbá ẹ̀ kìí ṣe. Ntẹ́nìyàn bá dẹ̀ bá lọ́wọ́ bàbá ẹ̀ náà ni ó ṣe. Sídẹ̀n alábàjọ bàbá kan sọ pé mi lénìí, ó ní ọmọ mi, ohun tó jẹ́ kí àwọn ọba yẹn máa wùwà kí wà nítorí pé wọn ò ṣí gbá oyin ni. Ìgbà àtàná ṣí náà fi ń kó ata sí ojú ọmọ Yorùbá lọ everyday. Ló fi rọ̀ wọ́n lọ́rùn kí olóṣèlú kó kí wọ́n bọ láìfún wọn kan máa dance to the tone of ọ̀jẹ̀lú peoples. Ó ní ìgbà àtàná ṣí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn alálẹ̀ Yorùbá máa mú ó ní Ọlọ́run ní ká bẹ lọ́wọ́ tí wọn. Ó nítorí tó yẹ kán ṣe to become a king wọ́n ṣe. Ó ní ọmọ mi ṣé àwọn ọba tó lọ gba ọ̀pá àṣẹ ní governor office lẹ́pẹ̀ lọ́ba nílẹ̀ Yorùbá. Bàbá yẹn ní ilẹ̀ Yorùbá ti dorí kodò, orí lòkù tí ìran Yorùbá fi ń mẹ́. That is why we see that ẹ̀yin tẹ́ ẹ gbé mítìn yẹn síta, we the Yorùbás, we want to know your agenda. The purpose of that meeting. Ṣé rí meeting tẹ́ ẹ̀ ń pe àwọn bàbá táwọn bàbá yẹn tán lọ yín létí tẹ́ ẹ̀ ń já etí yín gbà lọ́wọ́ wọn. Tán sọ fún yín pé ohun tó yẹ ká máa pariwo náà, ohun tó yẹ kí gbogbo ọmọ Yorùbá máa work to now is freedom independent of the Yorùbá land. Tẹ́yìn ṣe à ń sọ pé no, ṣé ẹ mọ̀ pé àwọn kan sọ ọmọ Yorùbá èmi ọmọ ara yín létí tó bá tẹ̀ jẹ́ pé regional government yẹn la kọ́kọ́ gbà, tàbá gba regional government yẹn lẹ́yìn regional government a máa sa eré òmìnira wa, ìrẹ́ ló wà ń díẹ̀. Iṣẹ́ ọwọ́ wọn lè iṣẹ́ ọwọ́ wọn kí ló wú gbogbo ilé síta. Òní lẹ́tà tó máa dé yẹmọ́ gbé lọ sí London. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó gbẹ̀bùrú yọ sí àwọn ọlọ́tẹ̀ jìnnìjìnnì bò wọ́n, wọn ò wá mọ ibi táwọn ó gbé gbà mọ́. The second day meeting yẹn fẹ́ kíní ní British government ti fàyà, thank God, but wọ́n ti mọ̀ pé àwọn kan sọ wípé they want to leave Nigeria. Ẹ̀yin regional government, all the boys of Banji Ayilobes, lè jẹ́. We want you to explain something to us. Ẹnu àwọn ọba wa oko, ẹnu àwọn ọba wa oko, irú ẹnu ọba oko, irú èwo. Ṣíkẹ́nu wọn kò kàn ṣe ti Yorùbá ni. Torí àwọn bàbá wa jó di mímọ̀ fún wa pé ìránṣẹ́ lọ́ba jẹ́. Ènìyàn níbẹ̀ ń gbà ní wà lẹ́yìn ọba. Ènìyàn ló wà lẹ́yìn ọba. Tàbí pé ọba ní àléébá. Ni mo fi pe ẹ̀yin gbogbo ìyá wa, gbogbo bímọ, gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ adákẹ́ o. Dídákẹ́ wa yìí léwu o. Ẹ lọ yabo àwọn ọba yẹn ní pálásì o, kẹrọṣọ òdì fún wọn. Wọ́n fẹ́ bayé Yorùbá jẹ́, wọ́n fẹ́ kí wọ́n bọ ìwé tí ó mú ẹkún wọlé Yorùbá lọ́jọ́ ọ̀la. Èmi mọ̀ pé adániwáyé ò ní gbà fún wọn. Adániwáyé ò ní gbà fún wọn. Olórin kan ní ọwọ́ mi rèé funfun lẹ́lẹ́. Iṣẹ́ tẹ́nìyàn bá ń ṣe tó bá dá lójú tó bá mọ̀ pé rere ni. Kí lẹ lọ pé àwọn bàbá lẹ́yìn fún pé kán sọ̀pù àwa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kí lẹ lọ pé àwọn bàbá lẹ́yìn pé káwọn ọmọ yẹn lè sọ̀rọ̀ nípa mítì yẹn. Ìyẹn ni pé ẹ̀yin gan mọ̀ majority ẹ̀yin organizer ẹ̀ ti gbowó iṣẹ́ yín. Adániwáyé máa nà yín ní pàṣán. Adániwáyé máa fìyà jẹ yín bí ẹ ti dúró ní dúró kí ìyà máa jẹ ìran Yorùbá lọ. The world part of it. I now come Májàsọ́lá ìkan nínú wọn ní ẹran oníṣẹ́ Májàsọ́lá ní Bàbá Èkìtì.
ẹni tó bá ẹtẹ bá lórí ọ̀fẹ́ pé ibo ni mo ti rán pé mi ò mọ̀ wọ́n ète ni they want people to believe in them náà fi gbé mítì odidi ilẹ̀ Yorùbá tá a bí tá a kọ̀ já àrán pọ̀n odidi orí ọmọ aládé of black race all over the world. Ọmọ aládé all over the world tá a bí tá a pọ̀ járe pọ̀. Náà wọn náà fẹ́ ṣe mítì wa ló wá dọ̀dọ̀ Saheed Elegushi ẹ mọ̀ pé ẹ̀gbẹ́ ńlá ó tọ́lé wa lọ́wọ́ Saheed Elegushi tó sọ pé kí òun ó ṣe Yorùbá ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ olóṣèlú nú. Let me pause your brain. All the meeting, all the senator in Yoruba land we present there, the rep, including the governor. Ẹ gbọ́, ṣé àwọn tó ń gba 14 million naira tó ní 14 million naira ò tó wọn ná? Láwa wà ní mítì yẹn láwọn sọ wípé Yorùbá nation lábẹ́ o. Ìpàdé àwọn ọ̀jẹ̀lú ilẹ̀ Yorùbá ni they want to use our kábíyèsí. Ẹ pé àwọn ọba yìí ká má gbàbọdè fún ilẹ̀ Yorùbá o. Ẹ pé àwọn ọba yìí ká má forí orí Yorùbá fọ́ àgbọn o. Ẹ pé àwọn ọmọ Yorùbá yìí pé gbogbo ìhàlẹ̀ wọn ète wọn we the Yorùbá àṣìlẹ́yìn wọn o. Torí àwa la fi wọn sórí àpèrè pé mítì tí wọ́n ń pè wọ́n sí àwọn náà mọ̀ pé mítì ọ̀jẹ̀lú ni pé wọn ò gbẹ́dọ̀ lọ. Mo lọ́ba tó yẹ pé tá a bá pàdé nílé epo tó bá rí epo sí mọ́tò ẹ̀ tán a ní ẹ bá mi ta epo bàbá Èkìtì ẹ fi ilẹ̀ ó pàdé mi nílé epo léníṣẹ́ ló ṣe bíi pé ò rí mi kíní yẹn jọ ń gbá màmá wa lórí ni ó pàdé mi nílé epo lénìí ṣe ló ṣe bíi pé ò rí mi. Yorùbá need the freedom. We must say bye-bye to Nigeria. We, the Yoruba, must have peace. Genuine, not counterfeit. Èyí tí àwọn bá ń jẹ ayé ló gbé dání. Genuine peace. We must control our land. Ohun tó lè fún wa ní orí ọ̀fẹ́ náà ni pé ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. You must say no to anything tó bá ti go against tó yàtọ̀ sí òmìnira wa. Láfi ní pé káwọn tó organize meeting yẹn kan jáde síta. Kán wá sọ agenda wọn. Àwọn bàbá tó lọ ń bá lẹ́yìn wọn ò mọ̀ pé àwọn bàbá yẹn náà orí wọn ò kú. Àwọn ò ṣe professor tán fi dá sí ènìyàn. Àwọn ò ṣe doctor tó jẹ́ pé wọ́n kàn bú ní wọ́n kanú wọ́n kàtà wọ́n ka ìwé pé no àwọn tó sọ̀rọ̀ yẹ we can't stop them, that is what they want. Ẹ̀yin ní kẹ́ wá sọ àjẹ́dá yé ohun tẹ́ bá sọ ló máa fi wá hàn pé kòkè bí yẹ ká sọ bá wọn yẹ pé àwọn yẹn náà dẹ̀ ní ètò rere but àwa mọ̀ pé wọn ò ní ètò rere pé ọ̀rọ̀ yẹ ó lọ́wọ́ olóṣèlú nú. La fi sọ fún gbogbo yín pé ó máa lẹ́yìn meeting November 7 ó máa lẹ́yìn o àjàǹtí ele ó máa lẹ́yìn. Ẹ̀yin Yorùbá ẹjá pariwo lé gbogbo àwọn ọba ẹlẹ́bí tí àwọn òjèlú ilẹ̀ Yorùbá fẹ́ lò. Ẹjá pariwo lé gbogbo àwọn ọba olójú kòkòrò aláìnítẹ́lọ́rùn tí wọ́n ń pa kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ olóṣèlú tó fẹ́ kó Yorùbá sínú ìgbèkùn. Ẹjá pariwo lé wọn lórí. Ẹjá pariwo lé wọn lórí. Ẹnu òkò that is language of ọ̀jẹ̀lú people. Ẹgbọ́n mi bí ìní ọjọ́ kìíní ẹnu òkò it is a language of ọ̀jẹ̀lú people.
kán fi wálẹ̀ kẹ́nu wa òkò ká dẹ̀ máa ṣe rere lọ, kán fi wálẹ̀ kẹ́nu wa má kò ká bọ́ sínú òmìnira wa. mo ń sọ fẹ́ yẹn kan, òmìnira yẹn ló lè fi òpin sí pípa tí Fúlàní ń pa wá, òfin yẹn ló lè mú ẹ̀yin ọmọ Adó Èkìtì ẹ lọ sí Àtíkànkàn, ẹ lọ sí Àtíkànkàn, ẹ lọ sí ọjà Ṣáṣá, ẹ lọ. The majority àwọn Fúlàní tó gun ọ̀kadà lẹ́kìtì mìíràn yìí àwọn ò ń já tíkẹ́ẹ̀tì, ṣé wọ́n bí àwọn tó ń já tíkẹ́ẹ̀tì kan stop wọn. àti wà lóko ẹrú, oko ẹrú ilé tá a wà tí ò ní sàtífíkẹ́ẹ̀tì oko ẹrú tá a wà làwọn ọba wa fẹ́ lọ sáyẹ̀nsì, wọ́n fẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì oko ẹrú wálé wa bá wa. We must say no to them. àwọn ọba elébi ebi ń pa ni, iṣẹ́ ọwọ́ òyò ó kàn lórí ọ̀fẹ́ ìbìkémi kábíyèsí ní ìlú. àwọn ọba kan wà olójú kòkòrò ni Ọlọ́run ṣe fún un ṣùgbọ́n kò ní ìtẹ́lọ́rùn, olójú kòkòrò. irú àwọn ọba bẹ́ẹ̀ lẹ́ máa bá níbi meeting November 7 yẹn. ọba tẹ́ bá ti bá níbi November 7 yẹn kẹ́ ẹ ti mọ̀ wípé ẹ̀yin ìlú náà wà nínú problem. At ten time ní Fúlàní lè dé kó máa pa yín bí ẹni pẹran kábíyèsí yóò ṣe bí pòun ò rí ni. àwọn ọba tọpalá ní Èkìtì ń jọ̀wọ́ àná, kí ni outcome ẹ̀? ìròmí wọn tó ń dó lórí omi. ní Fúlàní onílù wọn bẹ ní abẹ́ odò. The Fulani will use everything to defend their own children. Ká máa pa gbogbo Yorùbá lọ, ká máa rí wọn báyìí pa wọn ló ń dúbú Yorùbá, tán pa tán dúbú, tán pa tán dúbú, tán pa tán dúbú. àwọn bàbá wọn ò ní sọ̀rọ̀, rádà ilé tó yẹ kán sọ̀rọ̀ wọn á tún máa defend wọn ni. ẹ ti gbọ́n tí Bọ́lá Ahmed sọ nígbà tó dọ́wọ́ ni pé who told you is a Fulani? bàbá wa tó ń dọ́gbọ́n defend Fulani against their own people. Yorùbá ẹ wake up, ẹ pakuru mọ́ àwọn ọba yẹn dáadáa. ọba must not sign any negative paper kankan. We are tired for Nigeria. Even if not only tired, we are not in Nigeria. We the Yorùbás, the ọmọlúwàbí, ẹ̀yin onímítì òfò, ẹ̀yin onímítì àdánù, ẹ̀yin tẹ́ torí tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ tẹ́ gbàgbé bọ́jọ́ ọ̀la wá ṣe máa rí. ẹ̀yin gan mọ̀ pé Yorùbá ò lọ́jọ́ ọ̀la. ẹ̀wà ìdòkíá lẹ́wọ̀. ẹ̀yin gan mọ̀ pé ọjọ́ ọ̀la Yorùbá ti ń mì. ẹ mọ̀, that is why tẹ́ fi kó gbogbo àwọn ọmọ yóò di wọ̀ nílùú òyìnbó. àwọn ọmọ tó ń ṣe junior WAEC láti bí oṣù May, ṣé May ni àbí June, wọn àti ìrírí result ẹ̀ dìde. They dabaru everything that they know ó fẹ́ for Yorùbá. torí wípé kí ni wọn ò fẹ́ ká lọ. àwọn àríjẹ ní máa dàrú. ẹ̀rọ orí kẹ́ ẹ tó ṣe é, torí ń tá a bá ṣe lénìí ìtàn ni yóò dàbọ̀ dọ́là. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ oṣù wa, ẹ má jẹ́ rẹwà. Let every one of us ká bẹ̀rẹ̀ sí ń pariwo lé wọn lórí pé that meeting kì í ṣe fún ìran Yorùbá. That meeting it did not represent the Yorùbás. That meeting ó fẹ́ kó wa sínú ìgbèkùn àti ìbànújẹ́ ayérayé ni. It is me and you that will reject that meeting. Yorùbá nation lọ́nà àbáyọ. ọlọ́pàá gan bá wa sọ̀rọ̀ pé òun ò ní lọ lálẹ́ yìí, òun akúkú ṣe night. mo ní kí ló ṣẹlẹ̀? oní bàbá àwọn tó wà lé wa ti lanu lẹ̀, mo níbẹ̀ bá lọ lé ní tẹ́ ẹ̀ lọ́lọ́la ìjọ kẹ̀ẹ́ṣà délé. mo ní wá sọ fún pé mo ní mo máa ń sọ dáadáa, ẹ̀yin lẹ̀ ń dìbẹ́ndì àwọn criminal. Those politicians they are criminal. Criminal tí ń pè nìyàn ní criminal àwọn olóṣèlú wa ni.
wọ́n á fi ibi pa yín, wọ́n á sá yín sóòrùn, ìtìlẹ̀ fi ń gbọ́ million to pay you 770,000 naira odogun odọdẹ. Yorùbá, ọ̀nà àbáyọ kan sí ìyà tó ń jẹ wá ni wípé ẹjẹ́ á dìde ká gba orílẹ̀-èdè wa. Ẹ bá mi pé àwọn ìyá wa àwọn abiyamọ tòótọ́, abiyamọ tí kì í gbọ́ gbé ọmọ ẹ̀kọ́ mọ́ta tí wéré. Mo sọ lánàá, mo ní tí àwọn bàbá bá lè disappoint Yorùbá, kò yẹ kẹ́yìn ìyá wa kẹ́ disappoint wa. Ẹ bá wa sọ ògúlùtú ọ̀rọ̀ sí àwọn ọba ẹ̀ pé that meeting pé kò tọ́ sí wọn láti lọ. Ẹ bá wa sọ ògúlùtú ọ̀rọ̀ fáwọn ọba wa pé níbi tí Saidi Ẹlẹ́gùṣì bá ti pé meeting, kò tọ́ sí Ọọ̀ni of Ifẹ̀ kó di agbádá gẹrẹyẹ kó dibẹ̀. Tí Aláàfin Ọ̀yọ́ bá wà láyé, bàbá will never attend that meeting. Ẹ má torí ìjẹkújẹ kẹwàá balẹ̀ Yorùbá jẹ́. Ètí olóṣèlú ni you must not down to their tone. Ètekéte àwọn olóṣèlú ni me and you must say no. Yorùbá nation lọ́nà àbáyọ. Ẹ má jẹ́ oṣù yín o, ẹ má jẹ́ orẹ́ yín o. Ọmọ Yorùbá má ti wá sí ìsinmi o. Gbọ́ bí àwọn onílẹ̀ ṣe ń wí pé láàrin ọ̀tá la wà, ká máa ṣọ́ra. Good night.